Lady K ní yẹ̀yẹ́ ńlá ni o ó sì kù díẹ̀ káàtó Lady K fi àwọn ọ̀rọ̀ tó lágbára ránṣẹ́ sí ìyàwó ààrẹ Tinubu Mrs. Olúrẹ̀mí Tinubu lórí ohun tó ṣẹlẹ̀ láàrin àwọn àti gómìnà Adeleke nígbà tí wọ́n ṣe ìwúyè oyè tuntun tí wọ́n fi ìyàwó ààrẹ jẹ ní Ọ̀ṣun. Ẹ̀yin èèyàn wa ọ̀rọ̀ yìí lágbára o oríṣiríṣi náà ni Lady K tú nípa nǹkan táwọn èèyàn ti sọ tẹ́lẹ̀ nípa ìyàwó ààrẹ ìyẹn Mrs. Tinubu Olúrẹ̀mí Tinubu. Ẹ̀yin èèyàn wa ọ̀rọ̀ yìí ó nípọn nítorí báwọn kan ṣe ń sọ lọ́tún àwọn kan ń sọ sósì àwọn kan ní kò sóhun tó burú bí èèyàn bá kọrin àwọn kan ní bá a bá ti wà ní àwùjọ tó yẹ ká ti ṣe nǹkan kan mọ́ kó bó ká ṣe náà ni bẹ́ẹ̀ làwọn kan sọ pé kò yẹ rárá o oríṣiríṣi làwọn èèyàn ti sọ. Lady K fọ̀rọ̀ tiẹ̀ náà lẹ́ o bẹ́ẹ̀ ni ó tún ọ̀rọ̀ palẹ̀ gidi gan nínú fọ́nrán yìí ẹ gbọ́ ohun tó sọ nípa ohun tó ṣẹlẹ̀ láàrin Mrs. Rẹ̀mí Tinubu àti Gọ́vnà Adeleke. Fídíò gbogbo yìí bá wò ó tó bá jẹ́ wípé bàbá ò rí léèrè wípé àwọn yẹ̀yẹ́ báyẹn bàbá tí àwọn èèyàn bá bẹ̀rù àti sọ bàbá kò jọ yín mi ò rọ́gún iṣẹ́ bẹ́ẹ̀ yìí ló ṣe rọ́gún iṣẹ́ ẹ yẹ̀yẹ́ báyẹn ó pọ̀ jù. Hello? Dáàdì mi jẹ́ parí program á pè yín padà. Ẹ ṣé sà. Kò dẹ̀ wá gbé picture wọn wá tẹ́lẹ̀ ọ̀tọ̀ nìkan tó gbé síbẹ̀. Ṣé ẹ gbọ́ mi? Olúrẹ̀mí Tinubu yẹ̀yẹ́ Gọ́vnà Adeleke ọ̀fọwọ́ṣẹ̀ síta gbangba. Tẹ bá gbọ́ pé ẹ̀sìn olórògbó. Òun lolúrẹ̀mí Tinubu fi Gọ́vnà Adeleke ṣe ní ìjọ tí wọ́n ṣe ìwúyè. Accepted. Ẹ ti ní intention wípé ẹ bá di first lady of Nigeria. But ní lọ́kàn wípé ẹ máa jẹ oyè kàbìtì àbẹ́ ìmọ̀ túbọ̀ oyè tí Onírìṣà fún yé ni. Èmi tí ọkọ fi wá kúròsì tẹ́lẹ̀ mo tún àwọn pé wàá má jẹ́ wá kúròsì lórí ọ̀rọ̀ yìí because mo fẹ́ ránṣẹ́ sálàfin Ọ̀yọ́ pé sálàfin Ọ̀yọ́ dẹ̀ máa tún lajú wọn sílẹ̀ kí Ọọ̀ni tún fi Olúrẹ̀mí Tinubu joyè tó rálàfin ti ní pé Ọọ̀ni ò láṣẹ àti fẹ́nikẹ́ni joyè. Èyí mo fẹ́ wá kúròsì tẹ́lẹ̀ mo tún wọ pé wọ́n jẹ́ fáwọn méjèèjì ẹlẹ́jàre kọ́ máa ṣe títí wọn. Látúwá rí eléyìí tó tún jáde síta mo ní kí ló dé. Expect ẹyẹ yọ ẹ jẹ́ ká máa ṣe jẹ́jẹ́jẹ́jẹ́ torí èdè kan torí ọ̀la ni. Ẹ̀yin èèyàn mo fẹ́ rí kọ́mẹ́ǹtì yìí tó bá yẹ pé ojú tí mo fi wo ọ̀rọ̀ yìí lẹ́yìn èèyàn fi wo ẹjọ́ mi ò ní agbára àti ṣe program yẹn but I have to do it gẹ́gẹ́ bí mo ṣe jẹ́ bí olófòfó ṣọmọlọ́yọ̀ké ṣọṣọṣọ tí mo jẹ́ akọni obìnrin bíi Olúrẹ̀mí Tinubu. Ẹ gbọ́ opinion títí yẹ bàbá mi kọ́ sí comment section ẹ wá bá mi share ètò yìí torí àlọ́ gbogbo page wa. Díẹ̀díẹ̀ ipò bá gbóyàn ó dẹ̀ bá kúrò ẹ̀bí èèyàn ó bá gbéyàn ṣubú lójijì kọ́ lọ́ má ṣe títí wa bẹ́ẹ̀. Ẹ ṣe bẹ́ẹ̀ yẹ yẹ̀yẹ́ ọkọ lọ́kọ́. All in the name of wípé yóò kọrin yí Ọlọ́run ta ló máa sọ wípé òun ògbó èèyàn tí Gọ́vnà Adeleke jẹ́ ohun tẹ́mi fi láìkì bàbá yẹn nìyẹn. Ohun tí mo fi láìkì ẹ̀ nìyẹn ìwọ tó bá lè yí Ọlọ́run I will like you nítorí inú ìyè lọ́lọ́run gbé. Ẹ wo bí kí ló ti pè nínú Bíbélì bó ṣe yí Ọlọ́run tó. Ẹ wo bí Solomon ṣe yí Ọlọ́run ẹ wo bí àwọn Israelite bí wọ́n ṣe yí Ọlọ́run kí ló wá dé first lady of Nigeria tí àti yí Ọlọ́run wá jẹ́ ìwọ̀ fún yín. Ṣé ẹ ti wọ ẹgbẹ́ àwọn ṣíò ìbéèrè ni o máa ń bi. Ẹ̀yin ló bọ̀rọ̀ kan láì sọ o ẹ̀yin mo fi jọ o Olúrẹ̀mí Tinubu ẹ̀yin mo fi jọ o first lady. Ṣé tí wọ́n lọ ẹ̀wọ̀n ṣíò ni lẹ́yìn ṣe fẹ́ kọ́ yí Ọlọ́run létí yín. Because we understand àwọn ṣíò gan ti yí adáni wáyé nítorí wọ́n mọ̀ pé yọ̀kan ló dá àwọn kọ́ làwọn dára àwọn gan ti ṣe ìbá kọ́dà ìbá ṣẹ̀dá ìbá ẹni tó dá ayé àti ọ̀run àbí kì í ṣe báwọn ya ṣíò yẹn ẹ̀yin tẹ́ bá báwọn ya ṣíò yẹn ẹ jẹ́ bá mi sọ tó bá yẹ bọ́ ṣe máa yí ìwọ́de yẹn tí bọ́ yẹ bá yẹ Olódùmarè kọ́ nìyẹn. Kí ló wá ṣẹlẹ̀ sí Bọ́bí Tinubu táwọn wá tìtú bíbí pé
Gọ́vùnà Adeleke kọrin láti yìn Ọlọ́run èdè yẹyẹ máa yẹ ní ọjọ́ ayọ̀ yín, ní ọjọ́ ìdùnnú yín, ọjọ́ ògo mélòó gbàgbé. Tó bá máa fi yín sí ipò sí yàtọ̀ sí wípé jẹ́ first lady of Nigeria. Aisha Buhari, where is she today? Ó ti di president wife, ex first lady ṣó ní ránkì ìlú ayé ni wàhálà ìkò ní ránkì ìlú ayé. Ṣùgbọ́n nǹkan tó fún yín yẹn oyè tó ní ìrìṣà fún yín, mo bí tẹ́ ẹ̀ bá bọ̀ ìdá sọ fún yín o. Oyè tó jẹ́ wípé títí ayé àìnípẹ̀kun, ránkì yẹn máa wà ń bẹ̀, ránkì yẹn ju ránkì first lady lọ. Mi ò rò bí ọkọ sì jẹ oyè yẹn rí. Àwọn tó ti kọjá lọ gan bí ìgbòbọ̀ jẹ́ irú oyè yẹn rí. Yèyé Oòduà àbí kí ló fi wọ́n jẹ yẹn náà? Yèyé aṣíwájú ilẹ̀ Oòduà, yèyé gbogbo ilẹ̀ Yorùbá káfàtà ni. Kò sí ẹni tó lè yíyí lọ́wọ́ wò. Bí wọ́n ṣe máa pe àwọn Mọ́remí ìgbàanì, ẹ̀yin náà ti di kí ló bá ti pè náà? Ẹ ti di pílà kan tó máa fi ka oyè ní ilẹ̀ Yorùbá títí ayé àìnípẹ̀kun táyé bá ṣe jẹ ayé. Nígbà tẹ́ bá dàgbàdàgbà tẹ́ bá rí bí àgbáyé, wọ́n á tún sọ wípé ẹlòmíì tún máa jẹ oyè yẹn, wọ́n á tún fún ẹni yẹn ní that same title. Yèyé aṣíwájú ilẹ̀ gbogbo Oòduà. That is obìnrin àkọ́kọ́. Ẹ wá yẹ̀yẹ́ èrò gọ́vùnà tó wà lábẹ́ yín. All in the name of pé Gọ́vùnà Adeleke kọrin. All ní kí gọ́vùnà wá give speech as governor of that state. Gbogbo wa ládẹ̀ tí mo bá yí pé iyì ló fi ń dàánú gbà lọ́dọ̀ Ọlọ́run títí ẹ̀. Iyì ni Gọ́vùnà Adeleke fi ń jẹ́ èèyàn. Ó pè Gọ́vùnà Adeleke kó máa give speech kó kọ̀ọ̀kan kó yẹ Ọlọ́run kó dẹ̀ kúrò bẹ́ẹ̀. Báyẹn wá dé ibi tó ti ní kó wá give speech. Wọ́n pé ọkọ èèyàn kan ní bàbá àwọn kan ní. Ṣé ká ní ipò ló gòyè débẹ̀ ni? Ṣé ká ní agbára ló gòyè ni? Ṣé ká ní pé nǹkan tí wọ́n fún yín yẹn lẹ́sẹ̀kẹsẹ̀ ó tọ́nu búrẹ́dì yín, oyè tó gbélé yín lórí yẹn ó tọ́nu búrẹ́dì yín, ká sọ wípé òun ló fà á tẹ́fi sáyé rí àti bẹ́yẹn because I don't get it. Ó dùn mí gan. Nígbà tí mo rí oyè tí wọ́n fún bàbá, mo post ẹ̀. Ẹ lè mọ bínú mi ṣe dùn tó. Ẹ lè mọ bí yóò gun ẹṣin bílíọ̀sì nínú mi lẹ́ẹ̀kan náà kò sí tó máa kọsẹ̀ bẹ́ẹ̀. Ká ní pé àwọn èèyàn súnmọ́ mi, ó wà ní ọ̀dọ̀ mi nígbà tí mo rí kinní yẹn ni. Èwo tún ní TikTok gbé wá. Ẹjọ́ tó lọ lẹ bá wa tápù, ẹ bá wa lọ́fù. Ó ní jẹ́yọ̀ 49 bá wa tápù. Ẹ jẹ́ bá wa tápù, àbọ̀dà 49 yẹ. Gbọ́ mi ẹ̀yin ìyá mi, tó bá jẹ́ wípé àwọn èèyàn wà lọ́dọ̀ mi àbí kó jẹ́ ayé èrò ni mo wà ní. Wàláì àwọn tó bá rí mi nígbà tí mo rí post yẹn wípé bàbá jẹ oyè yìí, wọn ò ní bílífù wípé mi ò ṣe olóṣèlú. Wọ́n ní Lady K camouflage ní olóṣèlú ní lady. Ní ibi tí inú mi yẹn dùn dé, ṣe bẹ́ẹ̀ bí mo wá fẹ́ nu bí sọ́ọ́dì ta gbangba. You saw my post, God bless you. God bless you. I was so happy. Tẹ́ bá gbọ́ pé overjoy wọ inú mi. Àbí mi pé mi ò gbọ́ pé yóò joyè ní láyé mi. Oyè tó jẹ́ pé mo kórìíra ẹ̀dákú. Mo dẹ̀ gbọ́ wípé wọ́n fún Olúrẹ̀mí Tinubu lóyè. Mo dẹ̀ dá dunnú, inú mi dẹ̀ dùn, ayọ̀ mi dẹ̀ kú, mo dẹ̀ jubilate. At the end of it, mo tún wá post tán ni mo tún wá bẹ̀rẹ̀ sí ní rí fídíò. Apá mi dẹ̀ jábọ́ pé kí ló dé tó jẹ́ wípé àsìkò tẹ́ bá sọ wípé àwọn ẹni yìí bọ́ ṣe máa ṣe rè, wọ́n máa disappoint yìí ni. Post office èwo lẹ gbé wá, owó ni kẹ́ gbé wá o. Hi. Hi. Is that unit 1? Is that for you? Yes. Okay. That's me. Yeah. Kí ló gbé wá fún mi? Mi expect to pass through. From where? Oh, mo expect to pass through. Yeah. Bóyá tó lè ṣẹ̀dẹ̀ síbi gan wò mí, mo ti gbàgbé. Ṣé àwọn pé mi ò expect to pass through? Yeah, that's good. Ṣé ìgbọ́ mi? Ẹ bá ń ṣí ètò. Ó jẹ́ nǹkan ìbànújẹ́. Nígbà tí wọ́n pe Gọ́vùnà Adeleke kó wá give speech. Bàbá yẹn dẹ̀ débi tó ti fẹ́ give speech. Bàbá yẹn kọ orí. Olúrẹ̀mí Tinubu dẹ̀ dìde lọ bá bàbá yẹn pé ṣé o ní speech tó fẹ́ give àbó òde? Láàrin thousands of people.
bàbá yẹn ní mo ní speech tí mo fẹ́ give ọlọ́yà mo fún ẹ 5 minutes what are the insults kí ló ṣe fún yín tó fi di gbàkólẹ̀ tó yẹ ọmọ Yorùbá tàtà máa play video ẹ bá rí o ẹ bá gbọ́ o tí ẹ wá wo pé ọ̀rọ̀ tó ìsọyẹ tún wọlé sínú mic bàbá yẹn dẹ̀ ló dà wọ́n ti gbọ́ at least èèyàn tó bẹ̀rẹ̀ orin á ṣàparí ẹ̀ gọ́fìnà Adeleke ní gbọ́mọgbìn ẹ̀yin tẹ́ bá bọ gọ́fìnà yẹn bá mi ṣí ẹ̀ ṣó mi débẹ̀ mo sì máa wá ṣe special show fún gọ́fìnà yẹn èèyàn ní ẹnu ọpẹ́ yóò ní kọ níwájú Ọlọ́run ogun yóò ní dohun ìkọ̀sílẹ̀ níwájú Ọlọ́run ohun tí a fi ń yin Ọlọ́run tí gọ́fìnà Adeleke fi ń wu Ọlọ́run èṣù bí èèyàn bí èṣù kò ní bàjẹ́ ohun tí ò dáa and you call yourself a pastor in the Redeemed Church of Christ. Báyìí dẹ̀ wọ́n pọ́kẹ́ orin tí mo kọ lọ let me round it up believe pé ìyá ìtúpadà lọ bá ń bẹ̀ ìyá ìdẹ̀ ti palẹ̀ mọ́ pépà tí báyìí fẹ́ fi ka speech. Màámi kí ló lẹ tó bẹ̀ Olúrẹ̀mí Tinubu kí ló jó yín lọ́wọ́ tẹ̀ fi jólẹ̀ dẹ̀ ṣe jẹ́jẹ́ ẹjọ́ agbára tẹ́tí lóbọ̀ láti jọ ẹ ṣe jẹ́jẹ́ bàbá ẹ ṣe bí ẹjọ́ ẹyẹ yọ mi ò ríru ẹ̀ rí. A lot of people were so disappointed that day about you with that your character. Ẹ lọ sọ́dọ̀ àwọn kọ́mẹ́ǹtì post yẹn káàkiri ẹ lọ wo nǹkan táwọn èèyàn kọ síbẹ̀ èmi gan tí mo ṣe program ẹ wo nǹkan tó kọ nípa yé wọ́n lẹ̀ ti wà too arrogance. Èèyàn tó pè mí tí mo ní wọ́n sọ̀rọ̀ bàbá fún mi pé àwọn bọ̀wọ̀ dáadáa ẹni yẹn sọ̀rọ̀ dé level kan ó ní nǹkan kan ṣẹlẹ̀ ní Ìjẹ̀bú yẹn wọ́n bẹ bàbá yìí yóò gbọ́ nítorí kankan tó bí kankan tí mi nífẹ̀ẹ́ ló mi sọ lórí social media ẹnu mi sọ nínú ilé mi. Mo lanu lẹ̀ ni pé and that behaviour tó lè ṣe lò títí dì sí ẹ ti gbàgbé pé power yìí máa lọ níjọ́ kan bàbá Tinubu wà láyé lẹ ṣe níyè mà Ọlọ́run gbọ́ bàbá Tinubu wà láyé òun lẹ ṣe níyì if not so àwọn kùrìkùrì wọ́n á ti lò yín tẹ̀ lójú agbo pẹ̀lú bẹ ṣe ń ṣe mà wọ́n á ti gbàgbé wípé ìyá èèyàn kan nìyí wọ́n á ti lù yín tẹ̀ ọlá bàbá Tinubu lẹ jẹ mo wá fẹ́ kẹ́ máa rò pé ìjókòó máa jẹ́jókòó bàbá Tinubu máa fi yín sáyé lọ báwo lẹ ṣe fẹ́ ṣe ìṣẹ̀bí ayé yín tí bàbá Tinubu bá lọ tán kọ́lọ́ tí bàbá wa lọ́rọ̀ ẹ̀ bí bàbá ẹyẹ yọ ìjókòó máa jẹ́jókòó bàbá Tinubu máa dàgbà ó máa kú kò sẹ́ni tó wáyé tí ò ní kú bàbá máa lọ ní ìjókòó báwo ni bàbá Rẹ̀mí ṣe fẹ́ ṣe ìgbé ayé wọn because gbogbo àwọn tó yẹ kí bàbá fi yín lẹ̀ fún gbogbo wọn náà lẹ ti ṣe bó ṣe wù yín lẹ ti yẹ̀yẹ́ wọn lẹ ti ṣe oríṣiríṣi ṣé àwọn sẹ́nitọ̀ ẹgbẹ́ yín tẹ́ ti yọ ẹ̀ṣẹ́ tì ṣé àwọn bàbá gbàgbé yín ni wọn lẹ ti ṣe oríṣiríṣi ṣé àwọn sẹ́nitọ̀ ẹgbẹ́ yín tẹ́ ti yọ ẹ̀ṣẹ́ tì ṣé àwọn bàbá gbàgbé yín ni ṣé àwọn sẹ́nitọ̀ ẹgbẹ́ yín fídíò bàbá kan wà tó jẹ́ pé nínú house tó ti ṣe mítì bàbá dẹ̀ lọ́wọ́ fọ́tí fọ́kòrèkòrè fídíò yẹn wà ní Google bàbá gbá etí sẹ́nitọ̀ ẹgbẹ́ wọn wọ́n lọ́wọ́ fọ́tí fídíò yẹn fọ́ọ̀dì ṣé ibi tó jókòó sí tí ẹ̀ ṣe bá wọ́n wọ́n jẹ́ ló ṣe kí I feel like mo ní nínú house ẹ tún wà lọ yẹ̀yẹ́ Governor Adeleke èèwọ̀ Governor of State kí ló ṣe fún yín. That is a big slap. Ute ṣe fún báyẹn. Governor Adeleke ẹ̀dẹ̀ ti gidi nínú bọ́dí báyẹn pé báyẹn dẹ̀ fi style gbọ̀ pé kí leléyìí. Lórí wípé akọrin orin tí báyìí dẹ̀ kọ kẹ̀dẹ̀rẹ́ ẹ̀yin lórí yín kú tó wá báyìí fàyè lọ́fún lóyè. Ẹ̀yin àti bàbá òde orí ẹ̀yin méjèèjì ló kú tó wá báyìí fa. Tínú gbogbo àwọn èèyàn dẹ̀ dùn sí yín táyọ̀ wọ́n kú. Èmi gan tí mi ò ṣe olóṣèlú mo bá yíyí Ọlọ́run kọ̀rọ̀ yàrá mi pípọ̀ olówó bá ṣe o olówó bá ṣe o nǹkan tó fún bàbá yìí ògo ayérayé ògo tó ju ti pírẹsidẹ́ǹtì lọ ọkọ yóò ní kú ọba gba pírẹsidẹ́ǹtì lọ́wọ́ ẹ̀ oyè tó gbélé yín lọ́wọ́ yẹn
tẹ bá ṣì wà láyé 50 years sí kò sí yàrá ìyàbá bálákọ ẹni tó lè gbà lọ́wọ́ yín oyè tẹ gbà yẹn gọ́jú tọkọ yín lọ 8 years ó pẹ́ ju ọkọ yín máa bọ́lẹ̀ bẹ́ẹ̀. Ọṣẹ fẹ́ yí mi laptop wa máa kú. ọ̀rọ̀ rẹ o ẹ̀yin èèyàn wa kí lẹ rí sí gbogbo ètò ìṣẹ̀lẹ̀ yìí oríṣiríṣi làwọn èèyàn ti sọ wọ́n ní pé yẹ̀yẹ́ ńlá ló jẹ́ fórílẹ̀-èdè yẹ̀yẹ́ ńlá ló jẹ́ fún gómìnà Adeleke pé kò yẹ kó rí bẹ́ẹ̀ o pé irú nǹkan tó ṣẹlẹ̀ yẹn pàápàá gbogbo ọ̀rọ̀ tí Lady K ti sọ kí lẹ rí sí kí lè ròyìn ẹ dá sí ẹ drop comment yín remember to like share and follow us thanks for watching. lọ fún ìpolówó ọjà pé WhatsApp number page. tẹ́ ẹ bá lè rí àmì ṣe gbogbo ogun tó lóhùn ní gbọ́ tó lóhùn ní gbà lórí ayé yín iná agbára Ọlọ́run máa jó dànù kí lè nǹkan tẹ̀ ń là kọjá tó dàbí pé ẹ ti wá ọ̀nà àbáyọ ṣùgbọ́n tí ẹ ti rí ọ̀nà àbáyọ ẹ ti pàdé wòlíì yín ló fà ṣùgbọ́n arán mi sí ọ lónìí dádì arán mi sí ọ lónìí mọ́mì Olúwa lòun fẹ́ ṣe nǹkan ńlá nínú ayé yín Olúwa sọ wípé gbogbo tẹ̀ ń là kọjá yín òun fẹ́ fi òpin sí kí nìkan tẹ̀ ń là kọjá lórí ìgbéyàwó ni lórí ọmọ ni lórí iṣẹ́ ni níbi gbogbo ni bóyá ogun kan ló dàbí pé ogun yẹn le ẹ ti gbìyànjú kò tí ì sí ọ̀nà àbáyọ ẹ jẹ́ àjọ gbàdúrà ẹ jẹ́ àjọ wọ́ ojú Olúwa kí làṣírí ogun yẹn gangan ẹ jẹ́ àjọ wádìí lọ́wọ́ Ọlọ́run ká dẹ̀ mọ ọ̀nà àbáyọ ẹ̀rọ ìbánisọ̀rọ̀ tẹ́ fi pè mí fún àdúrà àti ọ̀nà àbáyọ òun náà ni +234 70 25 47 5427 +234 70 25 47 5427 bẹ́ẹ̀ ṣe ń pè mí fún àdúrà lórúkọ Jésù ẹ máa rí ìyanu